A kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáńlá ayé, ẹ káàbọ̀ sórí ètò yín, ètò àṣírí ayé pẹ̀lú Yege Oriente àti bàbá àlùbáríkà ní ìlú Ìgbẹ́jú ní Ìkòròdú ọ̀gá Ẹ̀lúkúmẹ́dẹ́. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa káàbọ̀ ẹ kú ilé o, ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tí ó bá fẹ́ sí. Ètò àṣírí ayé náà ló gorí afẹ́fẹ́ o, ẹ mú kàlẹ̀ owó, ẹ mú kàlẹ̀ ọmọ, ẹ mú kàlẹ̀ àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀, kẹ̀tẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ kẹgbọ́n ohun tí ìyá ní fún yín lénìí. Bàbá àlùbáríkà àwòràwọ̀ àgbáyé wà ní ìkàlẹ̀ láti yànnàná gbogbo ẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́. Ẹ kú dédé àsìkò. Ẹ ṣé yèyé, àdúrà wa gbà, ara àánú gbà, ara àánú lò, àní sì jẹ, àní sì mu, àní sì lẹ̀tẹ̀, á rí ìyọ́nú Ọlọ́run láṣẹ Ọlọ́run. Orí bẹ́ẹ̀ o. Ṣe bẹ́ẹ̀, àmì Ọlọ́run. Bàbá lẹ́nu lórí ètò a fẹ́ sọ̀rọ̀ nípa àmúbọ́. Kí ni wọ́n ń pè ní àmúbọ́? Orí mélòó àmúbọ́ ló wà? Kí ni ìdí tí àwọn èèyàn fi ní àmúbọ́ gógó? Kí ni ìdí pàtàkì tí ènìyàn fi ní àmúbọ́? Ìyé òkè. Sá. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yẹn o. Ọ̀rọ̀ yẹn ní kìmí o. Sórí orí ni o. Ó yẹ kéèyàn mọ̀ ké pe ẹlẹ́dàá gidigidi o. Orí ni ò ń jẹ́ kéèyàn má mú bọ́ o. Sórí kéèyàn mọ bẹ ẹlẹ́dàá ẹ̀. Ẹlẹ́dàá ẹni ní jẹ́ kéèyàn oríire. Ẹlẹ́dàá ẹni ní jẹ́ kéèyàn orí bí. Orí ni o. Sórí wọ́n bá ní kò dáa kán máa bọrí, kò dáa kán máa bẹ ẹlẹ́dàá. Ó dáa o, ó dáa o. Kéèyàn máa béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹni tó bá fẹ́ o. Sórí tí ìtumọ̀ àmúbọ́ ó tó mẹ́rin. Oríire ó máa bọ̀ báyìí. Lẹ́tà ayọ̀ á dẹ̀ fẹ́ tẹ̀yàn lọ́wọ́. Gbogbo nǹkan á dẹ̀ dàrú. Wàá rí ọmọ mi yóò kàwé tán. Yóò kàwé tán yèyé. Tó bá kàwé tán, ìwé sàbúkẹ́ẹ̀tì pó kàwé yẹn wọ́n máa fún kálukú. Wọn ò dẹ̀ ní rí tọmọ tó kàwé yẹn tó dẹ̀ mọ̀wé òun tó dẹ̀ ṣàṣeyọrí yẹn kò ní rí sàbúkẹ́ẹ̀tì mú kúrò níléèwé. Àmúbọ́ ni. Good. Wàá rí ọmọbìnrin tí ò ń rìnrìn kúrìn, tí è búyàn, tí è báyàn jà. Ọkùnrin olóríire á dẹ̀ sọ̀rọ̀ sí pé ọmọ yìí hùwà àǹtí kiní, wọ́n á dẹ̀ jọ ṣe díẹ̀. Kò dẹ̀ ní wá mọ́. Àmúbọ́ ni. Wàá rí ọkùnrin a máa lọ bí iṣẹ́, wọ́n á máa gbé kálukú ga, wọ́n á máa gbé kálukú, á dẹ̀ dórí rẹ̀, á dẹ̀ wà lójú kan náà, kò dẹ̀ ní gbàgbé ìlọsíwájú. Àmúbọ́ ni. Wàá rẹ́lòmíì á wà ní travel, wọ́n á fẹ́ gbàgbé ìgbélùú, wọ́n á máa falára, wọ́n á máa fàjèrò, wọ́n á máa fẹ́ èèyàn dúdú, wọ́n á máa fẹ́ èèyàn pupa. Tó bá dẹ̀ kórí tiẹ̀, wọ́n lè lóbìnrin wọ́n fẹ́ lò obìnrin yẹn o. Ó lè dìgbà tí ó bá kan ọkùnrin yẹn báyìí, obìnrin ó bá bẹ̀rẹ̀ ìwà bí onímẹ́ńtà, kò ní bá a lọ́wọ́ sí mọ́. Àmúbọ́ ni. Ọ̀nà mélòó làmúbọ́ wá gbà wá gangan? Ká túṣu désàlẹ̀ kòkò. Ṣé rógun ìdílé yìí jẹ́ kámúbọ́ máa báyàn? Sórí ogun kan wà tó jẹ́ pé tí bàbá tó bá ti jẹ́ pé bàbá kò sóríire, bàbá yẹn fà ń ṣe kò ṣe tọ́mọ náà bá ṣe, tó bá lọ mógìgì bàbá yẹn òṣì ní fàmúbọ́ á máa ṣe ọmọ yẹn náà á máa àfẹ́ẹ̀tì ẹ̀. Ó dìgbà tó bá wẹ ègún òṣì yẹn dànù. Ṣé gẹ́tì ọ̀rọ̀ mi? Good. Tó bá wá rí tí ègún yẹn bá ti kúrò lára èèyàn, ó ti kúrò nù. Kéèyàn máa ṣe oore kó máa fi ibi sú fún, ogun àmúbọ́ ni. Kéèyàn máa sùn kó máa jẹun lójú oorun, ogun àmúbọ́ ni. Torí oúnjẹ gidi tó yẹ kó jẹ wọn ò ní fún un. Oúnjẹ ibi ni wọ́n máa fi dáná fún lójú oorun. Ojú àlá ni wọ́n máa jẹ. Àmúbọ́ ni.
kéèyàn máa súnmọ́ obìnrin lójú oorun àmúbọ́ ni, aya ọ̀run ni. Kéèyàn máa kọ́kùnrin ọmọ súnmọ́bìnrin lójú oorun ọkọ ọ̀run ni, àmúbọ́ ni. Sórí lọ́hùn àmúbọ́ ò dáa o. Sọ wá rí obì àbàtà aláwẹ́ mẹ́ta, ó ní bí iye tí wọ́n wà. Wọ́n á wá ní ọ̀rọ̀ tó bí aláwẹ́ mẹ́ta bá dá, aláwẹ́ mẹ́rin ni ó jìyà rẹ̀. Lágbájá ọmọ lágbájá, gbogbo ọ̀rọ̀ tó dá wọn ò gbọ́dọ̀ bí mọ́, kó má dáràn, kó forí jìn, kó bá àánú pàdé. Wọ́n á sì gbàgbé pátá, wọ́n á mú obì, wọ́n á dà á sódò fún èèyàn. Bó ṣe wò ó mọ̀ yẹn, ó ní bí wọ́n ó ṣe kì í. Béèyàn wà lókun oréhun, tẹ́ bá bẹ lẹ́dàá fún, ẹ ń lọ ṣe àjò fún èèyàn, ẹ lọ gbé sí pólíbàgì, kí ló tó yẹ? Dèdèrìn ló ń tọ̀hún ni, ọlọ́mọjẹ́ yẹn ó jẹ mọ́jèlé, gbogbo tí ń láyàn ò pọ̀. Kí ló ní mo wí? Tó ń láyàn ò pọ̀. Ọlọ́mọjẹ́ arógun àmúbọ́ o, àmúbọ́ iṣẹ́, àmúbọ́ aláàánú, àmúbọ́ aya, àmúbọ́ ọkọ, àmúbọ́ lẹ́tà ayọ̀. Wọ́n mọ̀ pé lẹ́tà ayọ̀ lọ́lọ́run fi lé Màríámà lọ́wọ́ tó lóun ò ní gbà lọ́wọ́ ẹ̀ mọ́. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Kò lámúbọ́ ni. Ẹni ó lámúbọ́ wọn ò ní gbé lẹ́tà ayọ̀ lọ ẹ lọ́wọ́ kan láwọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ mọ́. Ọlọ́run tó stamp ẹ̀ fúnrú àwọn yẹn. Ọlọ́run dákun wo orú àwọn yẹn tọ́lọ́run stamp lẹ́tà ayọ̀ fún. Ọlọ́run kọ ọmọ wa kún, Ọlọ́run kàwa náà kún àwọn èèyàn wa kún, kẹbí wa kún, kó olólùfẹ́ wa kún, ẹni tí ó gba lẹ́tà ayọ̀ tọ́lọ́run ò ní gbà padà lọ́wọ́ ẹ̀ mọ́. Wèrè ò mọ̀ pé tí ṣe òun ò dáa. Tọ́mọbìnrin bá ti ń pé 30 ọdún, tó bá ti ń lé, tí ò bẹ́ ìbímọ, tí ò ìfọkọ, ó ti lọ́wọ́ nú, kó fura sí i, kí ìyá ọmọ jáde lórí ẹ̀. Fọ́mọkùnrin wọ́n bá ti ń tó ọmọ 30 years, tí ò níyàwó, tó ti ń lé, tí ò tí ì máa rí pé Ràṣídà mo fẹ́fẹ́, Gàníyà mo fẹ́fẹ́, Bàṣírà mo fẹ́fẹ́, wọ́n máa ṣàkómọ rọ̀, kí ìyá ọmọ ó jáde fún un, ó ti lọ́wọ́ nú. Ṣùgbọ́n tìyín ọ̀tọ́rọ̀, tọ̀hún ò tọ́rọ̀, fìlà mọ̀lé ń kù pẹ́ kí. Àìnífura ni o. Ókè, o rí baálé ilé tí ó mọ̀ wò pé ẹ jẹ́ n fẹ́yàwó, kí ni torí kéèyàn fi fẹ́yàwó? Ṣebí kó bá dáná fún èèyàn? Kí ni torí kéèyàn fi fọ́kọ? Kéèyàn bá máa ṣáájú èèyàn, kó sì lè máa fún un ní mìjọ́ rẹ̀. Kí ni o ní mo wí? Mìjọ́ rẹ̀. Torí kí ni èèyàn fi fẹ́yàwó? Ẹni torí kó lè máa dáná fún yàn. Kí ni ọkùnrin fi máa ń gbádùn obìnrin? Ẹni torí kó lè máa dáná fún yàn. Kejì ńkọ́? Ẹni torí mìjọ́ rẹ̀. Mìjọ́ rẹ̀, pé dáadáa. Mìjọ́ rẹ̀. Mìjọ́ rẹ̀, o fẹ́ràn rẹ̀. Ẹ mọ̀? Ẹ mọ̀ tí ń jẹ́ mìjọ́ rẹ̀? Ìyókè ẹ máa ń pa irọ́ láti ìjọ́ tá a ti jọ ṣètò yìí. Ẹ mọ̀ mìjọ́ rẹ̀. Mi ò mọ̀. Ẹ mọ̀ mìjọ́ rẹ̀ ìyókè. Ọ̀dà torí kí ni ọkùnrin fi fẹ́yàwó? Ẹni nítorí kó máa dáná fún un. Kó sì máa fún kí ni obìnrin máa ń gbádùn lára ọkùnrin? Ẹ̀yin náà lẹ máa sọ. Ẹ̀yin lẹ máa sọ. Mìjọ́ rẹ̀. Sórí tí ẹlòmíì tó bá ní owó tó kénú tó lè máa fún obìnrin ní mìjọ́ rẹ̀, yóò di ìyàwó ń yàwó. Àìmọye àwọn ọmọ kéékèèké tí wọ́n bá tiẹ̀ kan tí wọ́n mú náà lọ bí iná NEPA tí wọ́n lọ gbigidi. Àwọn bàbá 700 bàbá kìíní tẹ máa ń wò tẹ́ ń gbọ́rọ̀ wọn lórí rédíò tó ń sàté mọ́ sí ń gbà mí o. Bàbá àṣàlẹ̀ ní esùn. Àwọn bàbá mi ń bẹ wọ́n ti darúgbó ṣùgbọ́n ìfọwọ́mú àgbo wọn. Wọ́n mọ̀ bínú ní kàjà. Wọ́n bá fún un ní mìjọ́ rẹ̀, yóò ní sàlámà aléèkùm. Ànàmọ́ òun obìnrin náà wà máa kẹ̀ nínú ilé. Tóbìnrin bá lọ́lọ́ máa léun kúrò nídìí ẹrù rẹ̀. Kí ni ẹrù rẹ̀? Èmi ò mọ̀. Mẹ́rù obìnrin. Kí ni ẹrù tiẹ̀? Ṣé mi? Nílé ọkọ rẹ̀. Èmi ò márì, tí bá márì màá mọ̀. Lọ́mẹ̀rù rẹ̀ ní ọkọ. Lọ́mẹ̀rù rẹ̀ ní ọkọ. Bẹ́ẹ̀ni. Ọmọ ńkọ́?
sọmọ iṣẹ́ ẹrù obìnrin ní ọkọ ọmọ pé ara ẹrù obìnrin náà ni ńlọmọ ọlọ́run bá ti ṣe àní ọlọ́mọ lé ogún di ẹrù wọn ní máa ń gbádùn mi jọ rẹ̀ nínú ni mo wí kò sí bóbìnrin wọn ṣe jà tó ọlọ́run ẹ má dájọ́ bú ọlọ́mọ lé ogún di ẹrù kí ni ẹrù rẹ̀ mi jọ rẹ̀ ọlọ́run dákun gbogbo àwọn ọkùnrin ọlọ́mọ gbà mí jọ rẹ̀ lọ́wọ́ yín o ìwọ náà mọ́ gbà mí jọ rẹ̀ lọ́wọ́ rẹ o ó ṣe dayọ̀ ọlọ́mọ gbà mí jọ rẹ̀ kúrò lórí ọ̀rọ̀ rẹ o sàmí yèyé oge ọlọ́mọ gbà mí jọ rẹ̀ kúrò lórí ọ̀rọ̀ èmi o lọ́wọ́ wọlá nàbí o wọlá kàbá lọ́dọ̀ ọlọ́wọ́ ọ̀gá mi lo 142 níjọ́ wọn ń sọ 100 ọdún àtọgbọ̀n ọdún wọn tó kó mọ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀mí wọ́n dẹ̀ ní 152 ni gbogbo ẹ̀yin tẹ́ ń wò wáyé ẹ̀mí yín máa gùn láyé etí yín ò ní di ojú ò ní dùn yín nǹkan kan ò ní ṣe yín ayọ̀ la fi lu ayé ìsan ara ò ní dè wá ọ̀fà ní ìjẹ́kẹ́mi ogun ọlọ́run ò ní jẹ́ kó wọ́n tàfà búbà wá àmúbọ̀ ò ní kàn wá lágbára ànírógún àmúbọ̀ gbogbo rere tí ń wá wá bọ̀ ni ó tẹ̀ wá lọ́wọ́ pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú títóbi ọlọ́run ànírógún àmúbọ̀ o n tí máa ń fa àmúbọ̀ yèyé oge ọwọ́kọ́wọ́ ni ogun ìdílé fà àṣàṣì fà èèwọ̀ jíjẹ ń fà aṣọ téèyàn ń lò tí ọba bárawọ̀ ẹni mu ní máa ń fa kéèyàn máa máàmù bọ́ ó máa ń fà ní pé kéèyàn wá àfáà tó dáa mi ò ló jẹ́ mi nìkan ẹ lè lọ ọ̀dọ̀ wòlíì mi náà ẹ lè lọ ọ̀dọ̀ àfáà mi náà bọ̀dé ń táwọn fi sọ pé àwa jẹ́ pé kinní ni lórí ìràwọ̀ ò ní pé ajogún ẹ̀ ni a sọ fún yàn pé èèwọ̀ ń tó yẹ ọ jẹ rè ní tí ò yẹ ọ jẹ rè ní tó lè máa fàmú bọ́ fún ọ ni ní tí ò ní ń fàmú bọ́ fún ẹ ni kódà gan-an mìjọ́ rẹ̀ tá à ń sọ ìtéèyàn bá ń jẹ́ èèwọ̀ ní máa ń fa ìdákọ́lẹ̀ fọkùnrin míì tára ò ní gbé gẹ́gẹ́ bí ara bẹ́ẹ̀ ni ọkùnrin míì ń bẹ olóṣàálá tí ń bá ń jẹ̀gbín àbí ń jẹja àrọ̀ yóò padà ní ìdákọ́lẹ̀ tó bá mọ́jẹ̀ ń tó àṣírí iṣẹ́ tán ẹ mọ̀ pé tí wọ́n bá fọwọ́ gbàgbé sá wọlé ni wọ́n ní mìjọ́ rẹ̀ lòmíì fi máa ń sá wọlé ọlọ́run dákun wọ́n jẹ́ ká rí bí o wọ́n jẹ́ àrí wàhálà o díjọ́ mẹ́jọ yèyé o. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ọ̀pọ̀lọpọ̀ ni mọ̀ pé èèwọ̀ tí òun jẹ òun ló ń jẹ́ kó máa rí àmúbọ̀ wá fẹ́ mọ èèwọ̀ ẹ tàbí orí pé òun mọ̀ láàmúbọ̀ kọ́sọ̀bá àlùbáríkà ọ̀bìdà nílùú Ìgbòdù ibi tí ẹ bá sí mọ̀dé kò dùgà rẹ̀ yóò tó lọ sí Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbòdù junction ẹ ti rí sáńbọ̀ tàbí kẹ́ pé 08023829492 08023829492 ire o ó dàbọ̀.